Alhamdulillahi Rabbil Alamin. Lórí ètò wa náà ni do àkáǹtì kejì lélẹ̀ inú anyway. Ẹ má bínú pé ó pẹ́ díẹ̀. N tó ṣe pẹ́ ni pé àná ni wá àti wa ní Rìsálà ní Nàìjíríà. So mo dẹ̀ láti wà lórí ẹ̀. Àjọṣe mọ́jú ni tí wọ́n fi off camera. So yẹn ló jẹ́ ọpẹ́ mi díẹ̀. So yẹn anyway. So gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí, mo sọ fún wa pé ètò eléyìí ó dá lórí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá àti òrìṣà. So à ń ṣàlàyé fún àǹkọ́ra lẹ́kọ̀ọ́ nípa ìṣẹ̀ṣe àti ìbọ̀rìṣà ilẹ̀ Yorùbá. Ṣé rí kò sí ìran kan lórílẹ̀-èdè ayé tí oníṣẹ̀ṣe tiẹ̀. A lè tú ìṣẹ̀ṣe sí àṣà. A lè tú ìṣẹ̀ṣe sí kí ni àṣà. Because ẹ lè yọ àṣà kúrò lára ìṣẹ̀ṣe. Possible. Àṣà ni ìṣẹ̀ṣe. Ṣé wá rí ìbọ̀rìṣà yín ò tiẹ̀ sí láì rárá. Nílẹ̀ Yorùbá ó ti wá o. Mo lè yẹ kó yá pé lórí ètò yìí a bọ́rọ̀ Kùránì wá, a bọ́rọ̀ Bíbélì wá, a bọ́rọ̀ Muhammadu wá, a bọ́rọ̀ Jésù wá. Ìhun tá a bá wá ní ìbílẹ̀ Yorùbá ò ṣe ní bàjẹ́. Bí àwọn ọmọ Àràbù tọ́n ṣe ní kó wa, tọ́n ṣe ní wọ́n ti gbá lẹ́wọ̀ already náà anyway. Wọ́n ti gbá lẹ́wọ̀ already. Bá ṣe máa kọ́ọ̀bù gbígba ilẹ̀ wa furthermore, kọ́yé máa fi wá bọ òrìṣà. Ìyẹn ni ètò ìdáyé lórí. Fún àwọn tá a ṣe ń wé nígbà àkọ́kọ́, ẹ jẹ́ nǹkan summarize níta tí ń bá bọ̀ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn lórí ètò yìí. Ó kẹ́ni kan béèrè pé the prince ó ní kí ni what is òrìṣà? Òrìṣà ní ẹni òrìṣà dá. A rí fún àwọn sáwọn bàbá wa get sáwọn tó ti lọ tó ń jẹ́ alágbára èèyàn gẹ́gẹ́ bí ìtàn ṣe gbé wá. Tó ń jẹ́ alágbára èèyàn gẹ́gẹ́ bí mo máa ń sọ kíní kan. Ṣé rí Gbénga Adébóyè tẹ̀rí yẹn? Jẹ́ngbé tí èlé tó bá jẹ́ pé ìgbà tójú sì dúdú tá a ṣì wà ní medieval age àbí stone age ni Gbénga Adébóyè yẹn bá bá ńlá òrìṣà tá a máa bọ ni. Ẹni tó ṣe máa jó òrìṣà ó wà too much talented. Tí Gbénga Adébóyè bá ń sọ èdè ẹ̀rọ pọ̀ ọmọ ọbẹ̀ ni. Bó fẹ́ sọ Haúsá ẹ̀rọ pọ̀ ọmọ Haúsá ni. Bó fẹ́ sọ Ìgbò ẹ̀rọ pọ̀ ọmọ Ìgbò ni. Bó fẹ́ sọ Ìjẹ̀ṣà, bó fẹ́ sọ Yorùbá, bó fẹ́ sọ Ìjẹ̀bú ẹni èdè you can mention of. Ẹni tó bá tún especially made báyẹn là ń pè ní ẹni òrìṣà dá. Ẹni òrìṣà dá náà ń pè ní òrìṣà. Ṣé wá rí n tó wá fún ìwà rèé ibi tí àwọn èèyàn gọ̀ sí rèé. Dó kò sẹ́ni tí ò like gbogbo èèyàn ló like miracle ní anyway. Gbogbo èèyàn ló máa like miracle.
iṣẹ́ ìyanu ẹ̀rẹ́ gbé ìgbà Professor Pella wà láyé magician tí ìbá kó ojú tó ti là ní ọba máa yọ Professor Pella náà àbá máa bọ Pella bọ̀ tó kójú ti là láṣẹ lè bọ Professor Pella láṣẹ lè bọ Gbénga Adébóyè jẹgbẹ tí èlé in tó kó bá àwọn bàbá wa àgbà yẹn náà nìyẹn tó ń ṣe ń bọ Ṣàngó tó ń ṣe ń bọ ya meanwhile yẹn dá yín padà nílẹ̀ Yorùbá ti bá àwọn nǹkan kan rí Yorùbá ò kí ń bọ èèyàn o kọ́rùnmílà tó dé bíi ká bọ odò bíi ká bọ igi bíi ká bọ oòrùn bíi ká bọ ilẹ̀ ó tán tá à ń bọ nìyẹn o kódà àti ìbọ èṣù tí wọ́n ti bí èṣù ńgbà yẹn èṣù dé yàtọ̀ sí ṣàìtọ́n kọ́ lè ṣù o sátánì kọ́ ni èṣù ṣe rí ṣàìtọ́n ẹ̀dá Ọlọ́run ni sítórì yẹn à lè sọ ń bí torí pé ó ní ṣe pẹ̀lú Kùránì àti Bíbélì èṣù la máa sọ ń bí ta ni èṣù wọ́n bí èṣù ní Benin Republic n tó popular jù ní Kútọ̀nù ọmọ Kútọ̀nù ni ibẹ̀ náà ti bí ó wá jẹ́ ọmọ tó lé ọmọ burúkú gidi ni ìmọ̀ á dá sí ohun tí ò kàn án wọ́n máa ń fi nígbà tó wà láyé gan kẹ́bí tán tá a gbọ́ o tán bá yànyàn kan jẹ ó máa ń gbẹ̀tọ́ fún ẹlẹ́tọ̀ọ́ ni a tún wá gbà kọjá bóńtọ̀ ń ṣe ràn ṣé mọ̀ ó kì í sìn bóyá èèyàn gba ilẹ̀ mi fún àpẹẹrẹ kẹ́bí tán tá a gbọ́ mo sọ o tẹ bá lọ bá èṣù níbẹ̀ náà jọ́nà lọ́n pé gbogbo bẹ yẹn kò sí sọ pé níbẹ̀ náà gbà yẹn gbogbo bẹ yẹn Yorùbá territory ní gbogbo ẹ̀ meanwhile n tí mo sọ yìí náà lẹ́yìn tọ́run mi la lọ tán ni o tó du adé ni o nígbà tó máa bí èṣù kò bọ́run mi là láyé o kò bá láyé rárá àwọn mi là ti lọ lẹ́yìn tó dùdú adé sílẹ̀ gbogbo kò tí ì sí pín country kò tí ì sí Nàìjíríà kò tí ì sí Benin Republic kò tí ì sí gbogbo yẹn but Yorùbá ti fọ́nká a ti ní tẹ̀dó káàkiri gbogbo Yorùbá gbogbo tó ń pè ní ọmọ kóòtù òjíire Ilé-Ifẹ̀ ló ti wá gbogbo ẹni tó ń pè ní Yorùbá láyé ó wà ní Paris ni ó wà ní Brazil ni ó wà níbi kan ní Ilé-Ifẹ̀ everybody ti wá. Mi ò sọ pé ìran dúdú o ìran dúdú kọ́ o ìran dúdú wà láfíríkà tó ń dẹ̀ ń ṣe Yorùbá irọ́ tó ń pa fún wa pé yẹn ìgbà tí àwọn irúnmọlẹ̀ ń bọ̀ látọ̀run Ọbàtálá ló lídìí tíìmù yẹn ó wá mu tí yóò lọ́nà lágbèdè méjì ayé òun ọ̀run tí ò wà scientifically proved nítorí òyìnbó tó gbogbo òtàn yẹn ṣòwò òyìnbó ló kọ́ fún wa Yorùbá ò lákọọ́lẹ̀ kó òyìnbó tó wá kó wa lẹ́rú àmọ́ kà á máa hà sórí ni nítorí ẹ̀dẹ̀ hà sórí ó lè miss ó lè as in mi sọ pé Kútọ̀nù ní Ọ̀ṣun ti wá ohun tí mo sọ ni pé
Kòtónú láyé gbàgbọ́ pé tẹ́ bá sọ̀rọ̀ Benin Republic wọ́n á ní mo okay fún àpẹẹrẹ ẹ̀sìn tẹ́ bá wà ní Benin Republic tó bá lọ sí Nàìjíríà wọ́n lọ sí Èkó ẹ̀yọ̀ ṣe Èkó ní Nàìjíríà bọ̀ Èkó ló popular jù wọ́n bí ìgbésí bá ti dé bá sọ pé Èkó Nàìjíríà ló dé yẹn bẹ́ẹ̀ náà ni àwa àtàwà Nàìjíríà náà tẹ́ bá ń sọ̀rọ̀ Àjàṣẹ́ ẹlòmíì mọ̀ Àjàṣẹ́ tẹ́ bá ń sọ̀rọ̀ Ṣàkété ẹlòmíì mọ̀ Ṣàkété tẹ́ bá ń sọ̀rọ̀ Pòbẹ́ ẹlòmíì mọ̀ Pòbẹ́ ẹ kàn sọ fún Kútọ́nù wọ́n bí ìgbésí bá ti dé Kútọ́nù ẹ ti wà ní Benin Republic nìyẹn Kétu náà ti bí Èṣù ibi kan tó pè ní Kétu yẹn tí wọ́n bá gba Abẹ́òkúta wọlé Kétu lè máa jáde sí tí wọ́n bá gba Abẹ́òkúta wọlé Kétu lè máa jáde sí ní Benin Republic bọ̀ kó lè bá yáwọn èèyàn pókè o Benin yẹn ẹlòmíràn mọ́tò ń Benin Kútọ́nù ló mọ̀ á lọ Kútọ́nù tí wọ́n máa gba Kútọ́nù láti Nàìjíríà Badagry ló máa gbà wọlé ọ̀dọ̀ ọ̀nà míì tó yà àmì Nàìjíríà ẹ̀yà máa bá ètò yẹn bọ̀ ẹ má bínú pé mi mọ́ tó ṣe lẹ́ẹ̀kan ẹ̀ ọkàn hangi ni ṣé wọ́n tún máa ń flag TikTok náà ni èmi ò ní tẹ́ ń lo ẹlẹ́mọ̀ èmi ò mọ́ nǹkan mi ò kọ́rẹ́ǹtì pẹ̀lú ẹ̀ náà bú mọ́ lọ ni pé à ń sọ̀rọ̀ èṣù pé èṣù kọ́ ni ṣètọ́n èṣù ọ̀tọ̀ ṣètọ́n ọ̀tọ̀ èṣù èèyàn léṣù ṣètọ́n kì í ṣe èèyàn àlùjọ̀nnú lòun Sátánì kò ń ṣe èèyàn àlùjọ̀nnú ni ìran àlùjọ̀nnú lòun ìran èèyàn ni èṣù onílé oríta mọ̀ túmọ̀ ẹni pé lè bá kéṣù kọ́lé ẹ̀ sí ẹ̀gbẹ́ kan àbẹ́gbẹ́ òsì ilé azin oríta mẹ́ta lèṣù máa ń kọ́lé bóyá ìgbà tó wà láyé ńgbà yẹn mi ò mọ̀ ó bọ̀ gẹ́gẹ́ bí oríkì yẹn ṣe lọ onílé oríta a máa tún nǹkan lórí ètò yìí gan o a máa tọ̀pá bọ ihò gbogbo àwọn òrìṣà tẹ́ ń gbé lóòṣà yẹn òbí láì fún wọn ṣe rí wọ́n ṣe lògbà pẹ̀lú àwọn máa tú bí wọ́n ti bí wọn wọ́n ṣe lo ayé wọn tó wá di táwa wá ń sìn lénìí sọ́rí tá à ń bọ̀ bí wọ́n deserve ká bọ̀ wọ́n àpọ́n deserve ká bọ̀ wọn máa mọ̀ mo sọ fún yín mo nínú previous program pé Yorùbá yìí bọ́ ṣàkóòdù àtòde kò sí tọ́gbìn ló ṣàlẹ̀ Yorùbá Oòduà ló gbé ideology ká máa bọ̀ àwọn baba ńlá wa wá tí wọ́n tó ń ṣe mọ́ kàkà náà bí tó dé ní sallallahu alaihi wasallam wọ́n ṣe máa ń bọ àwọn ancestors wọn nìyẹn nílẹ̀ Mọ́kà kóòdùà tó dé sílẹ̀ yìí wọ́n dẹ̀ prove ẹ̀ fún wa pé Odùduwà Àràbù ni ó wá jagun gba ilẹ̀ Yorùbá ńlẹ̀ Ifẹ̀ ni àwọn ọmọ Oòduà ló ń bọ ọ̀ṣà ọmọ Yorùbá yìí bọ ọ̀ṣà ọmọ Yorùbá lèmi èmi ò lè bọ ọ̀ṣà ṣé wọ́n á bọ àwọn ẹ̀gbọ́n wa ṣé mo gọ̀ ni ẹ̀gbọ́n wa ní Ṣàngó náà ẹ̀gbọ́n wa lọ́ya ẹ̀gbọ́n wa lèṣù ẹ̀gbọ́n wa ní Ṣọ̀pọ̀nná ẹ̀gbọ́n wa ni wọ́n nà ìbọn bí wọ́n lé ìbọn bí wọ́n ni ìbọn mọ Oòduà lògún mo sọ lánàá náà tó báyàwó Ògún sùn lákàngẹ̀ tó Oòduà báyàwó Ògún sùn lákàngẹ̀ kan fi bí ọ̀ràn míyàn tẹ́tú lọ ń bọ̀ ṣé kó wọn Oòduà gọ̀gàn àwọn Oòduà àwọn gọ̀gàn o ní ìbúyàn o kẹ́ ẹ̀ bọ̀ ṣáàgọ̀ ló pa yín àgọ̀ àwọn ẹ̀gbọ́n yín lẹ̀ ń bọ̀
àwọn ń kú yín ẹ gbọ́ àwọn bàbá yín àwọn apá ẹjẹ́ yanjú tó ti ṣùkú ọ̀nà. So ìgbà tó wà láyé láìfún ẹ nìyẹn ó máa ń gbẹ̀tọ̀ fẹ́lẹ́tọ̀ kọjá bẹ́lẹ́tọ̀ gan ṣe rò náà ẹ máa ń kí oríkì ẹ pé èṣù onílé orí ìta ẹbọra tí ń jẹ́ látọ̀ pa mi mọ̀ tún mi tí mo fẹ́ get wọn mo fẹ́ get the root of látọ̀ pa yẹn látọ̀ pa kí n tó ń gbà mí sókè fẹ́ get wọn tó ń pè látọ̀ pa yẹn látọ̀ pa n fẹ́ mọ̀ tó ń pè látọ̀ pa wọ́n bá gbé sókè mi ò fẹ́ tó bá fẹ́ sọ wàá sọ pẹ̀lú làákàyè ni o mo rò pé yé so mi ò fẹ́ mo tiẹ̀ ṣe ń bọ̀ náà jẹ́ yanjú ọ̀rọ̀ ìṣẹ́ ní agbáyàn wọlé. MC Lagos báwo ni ọkọ àjẹ yẹ kàn gba ẹ̀wù mélòó ní ara ẹ̀ àjẹ máa fa ẹyẹ rẹ yẹlẹyẹlẹ ni yẹ kàn gba ẹ̀wù àwọn ará rẹ fi ṣe kankan ọkọ làwà ìwọ pẹrẹ mélòó lára ẹ wàá gba ẹ̀wù pẹrẹ náà mú wọn lọ ni pé mo ní èṣù kéètù náà ti bí i bọ̀ torí pé ọmọ líle ni làwọn oríkì yẹn ṣe le wọn ló máa ń gba ẹ̀tọ́ fún ẹlẹ́tọ̀ọ́ ni ṣé wàá rí àwọn èèyàn wá ya wèrè gan ọmọ Oòduà wọn ya wèrè gan ẹ̀wọ̀n tó wọ́n ṣe tó máa fẹ́ wá bẹ èṣù lọ́wọ́ ẹ̀ tó máa lọ wọn pé èṣù ò rí wájú wọn á lọ bá pé èṣù ọmọ èṣù nítorí ètì láyé àdín ni kò láìkè àdín rárá ó ètì àdín gan ọmọ pé ó ètì àdín tẹ bá fi àdín lọ máa bínú sí yín ni nígbà tó wà láyé wọn wá lọ bá pé èṣù wèrè kan gba ilẹ̀ wọn fẹ́ kó jà kọjá sọ kó wọn fẹ́ gbọ́ wèrè kan máa gba ilẹ̀ mi ó dẹ̀ mọ̀ pé òkè ò láìka àdín ó wá ní kí n fún ẹ ládìín àdín rẹ o a ní olóńtọ̀ ń burú ni ó ní kó fún mi ládìín ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ ni a kò máa já lọ ní nítorí máa ń jà kọjá lẹ́vù nìyẹn o náà máa ń sọ pé ọ̀bẹ lẹ́kùn sókún kẹ́rù ọ̀bẹ lẹ́kùn ó máa ń because ẹ ti fi tí ò fẹ́ lọ ẹ ti fi tí ò ẹ rí ẹ gẹ̀ẹ́tì ó fẹ́ kí èèyàn bá ẹ ṣe nǹkan ìyá ọmọ Oòduà dẹ̀ níyẹn lóòótọ́ tí wọ́n fẹ́ bá èèyàn kan jẹ́ wọ́n á pa irọ́ mọ́ so that a lè ru ẹni yẹn nú a lè jà kọjá ṣe òun tí mo tó ń fẹ́ ṣe ìṣesí ọmọ Oòduà nìyẹn o ọmọ Yorùbá kọ́ o Yorùbá ló máa ń sọ pé sàn án láàárín ajínigbó ní pẹ́ kọ́rọ́ kò sí lọ́dọ̀ ọmọ Oòduà ara máa ń call a spade wọ́n ní má fi kún ọ̀rọ̀ Yorùbá ní bọ̀rọ̀ bá ṣe rí gẹ́lẹ́ ni ẹ ṣe sọ Yorùbá nìyẹn bọ́ ọmọ Oòduà ló máa ń fi ọ̀rọ̀ kún ọ̀rọ̀ ìyàtọ̀ wà láàrin wa gan o àyè máa ń dá àgbọn gbogbo wa ní Yorùbá gbogbo wa kọ́ ní Yorùbá ọmọ Oòduà lẹ́yìn ọmọ Yorùbá làwa àwa ti exist kí bàbá yẹn tó láti Arab land kó tó wá kó wa lẹ́rú òun àti bàbá ẹ̀ lámúròdù tó máa lọ fún èṣù ní ohun tí ò fẹ́ yẹn while he was alive a wá jà kọjá ẹni tó ránṣẹ́ náà gbé oríkì yẹn pé ọ̀bẹ́lẹ́kún sókẹ́rù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yóò ń ṣẹ̀jẹ̀ because ọ̀rọ̀ ẹ̀ máa ka lára kọjá because ẹ ti fi tí ò fẹ́ lọ ẹni ẹ ló rán ẹni ẹ ló sọ òkè fún àpẹẹrẹ ẹ̀sìn ó fẹ́ kí bàbá ẹ bẹ́ẹ̀ nìkan jà ó jẹ́ bí ó jarí o bàbá ẹ ò mọ̀ ó wá ní dáàdì àló sọ pé ó ní wọn bí ire kò sí tẹ́lẹ̀ ṣe kódà ó sọ pé orí yín ò pé bóyá sọ lẹ́nu ara ẹ ní o ẹ get bóyá sọ lẹ́nu ara ẹ ní o ẹnu mi ò gbá o
ìrọ̀lẹ́ ló ń pa o bó tó ní pé èṣù jọ ẹ̀kọ́ ọmọdé lé wọ́n máa ń bínú sódì gan ni wọ́n lè máa ń bínú sódì wọ́n ti mọ̀ pé inú wọ́n máa rú nínú ni wọ́n wá pa irọ́ mọ́ ẹni tó fẹ́ kó bá wọn bá jà mo ń bọ̀ ẹ̀jẹ̀ sáyẹn yanjú sítórì náà wọ́n fẹ́ kó parọ́ mọ́ wọ́n wá parọ́ mọ́ ẹni tó fẹ́ kó bá wọn bá jà wọ́n ní èṣù lágbájá wọn pé òkè ń jẹ àdín o ó ní kí n fún ẹ ládìí ó fẹ́ wọmí lọ mi àti ẹ máa bàjẹ́ ni ìyá kan máa já lọ ni n tó bí ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ wọ́n tún ní gbogbo orí kẹ̀kọ́ náà ṣe ni gbogbo ẹ̀ o òbí onímí sunmí kẹ́rù ọba onímí sunmí láàárọ̀ yìí sùn fún ṣe ti pé ó máa gbé ọ̀rọ̀ ẹ kọjá lẹ́vù tó fi ràn tó rògbò tí kò tó kọ́kọ́ rú nínú ẹjọ́ àwọn ọmọ èṣù tèmi tó lọ gbé òkúta àṣeṣù ṣẹ́pá yẹn tó gọ̀gàn ẹjọ́ ṣó wà nínú ìtàn ilẹ̀ Yorùbá ẹ̀ pé ṣò là ń tìrìtì lọ́wọ́ ẹ̀ ṣó wà nínú ìtàn ilẹ̀ Yorùbá lọ́dọ̀ Oòduà pé nígbà téṣù kú ó di òkúta àìmá tìrìtì Ògún náà o àmútògún lọ́la ṣó wà nínú history Oòduà látọ̀dọ̀ yín pé nígbà tí èṣù tó dàgbà tó padà kú pé nígbà tó kú tán ó wá di òkúta ọlọ àtọmọ ọlọ ṣéṣù ló di ọlọ àtọmọ ọlọ tó wá pé pórí ẹ̀yin tẹ́ ń bọ èṣù ẹ mọ̀ tẹ́ ń ṣe lẹ́yìn ọmọ Odùduwà ṣé kò mọ̀ tẹ́ ń ṣe o mo béèrè pé ṣé èṣù ló di òkúta simple question kò nídìí ebú ṣé èṣù ló di òkúta tẹ́ ń bọ̀ wọ́n á lọ sórí akọ òkúta tá a fi ń lọ ata wọ́n á ní èṣù o lágbájá rán mi sí ẹ irọ́ ló fẹ́ pa mọ́ ẹ má pa nígbà tó Àlàyé náà nìyẹn torí èṣù orí wájú kò rẹ́yìn ó kàn yọ ọmọ líle ni ó ya ọmọ líle ni so wọ́n máa sọ fún pé èṣù o lágbájá rán mi sí ẹ o gbà tó wọ́n pé èṣù orí wájú kò rẹ́yìn ó mọ̀ kó kí n jẹ àdín ó ní kí n fún ẹ ládìí jẹ bá mi lọ bá ẹ jà o nǹkan bá ló ṣe fún mi o kó lè bá a gbọ́rọ̀ ẹ̀ sórí kọjá lẹ́vù ló ṣe mọ́ wọn parọ́ wájú èṣù mọ́ ẹ má parọ́ nígbà tó Àlàyé náà nìyẹn anyway tó ẹ máa ń jà kọjá iṣẹ́ tó máa ràn ẹ̀jẹ̀ ń gbà wọ́n wọlé. Yeah, policy maker. Assalamu alaikum. Hello. Assalamu alaikum. Wa alaikum salam tula. Hello, sir. Ẹ pẹ̀lẹ́ sí dáadáa yín. Adúpẹ́ sir. Yep. Kílẹ̀ bá a dá sí o. Mo fẹ́ béèrè àwọn question kankan ni. Ṣé Muslim ni yín ṣá? Bẹ́ẹ̀ ni sir. Okay. Mo dẹ̀ mo fẹ́ kẹ́ fojú pé mùsùlùmí pé àwọn mùsùlùmí lè yóò mẹ̀sìn. No, kò sí problem kò sẹ́ni tó mọ̀ tán. So the thing is, I'm a research student. Okay. Ẹgbọ́n sókè díẹ̀. I'm a research student. Okay. So ìtàn èṣù tẹ́ ń sọ. Kind of. It's kind of not being straightforward. I'm sorry to say. No problem. No, ibi tẹ́ bá ti ká sí yín la máa gbọ́ náà. Because the history we read about Eshu is just like an intermediary between other Orisha and Eledumare, and Eshu is known for good deed. Èṣù ó máa ń bá àwọn èèyàn wípé ẹni tó níṣòro kó bá wọn yanjú rẹ̀.
in accordance to the history of Yoruba, and we have over different type of issue, and over 260 something different type of issue because of the attribute of work he does when he was alive. So in no record of history ló wà nínú ìtàn wípé èṣù is this thing that he was tagged to be in today's world nípa nǹkan tó ti wá sọ́dà nísìn, because primarily we Muslim and Christians. No, mo ń bọ̀ policy maker, mo ń bọ̀ ẹ jẹ́ n béèrè béèrè kan. History ta ka yẹn àwọn ló kọ́lẹ̀ fún wa nípa èṣù. Ṣé àwọn pé ètè mi sọ yín sìn máa fi ni àwọn àkọsílẹ̀ àwọn bàbá wa nípa èṣù tán padà document èyí tẹ̀yìn sọ yẹn bulletary documentation ẹ̀ torí òyìnbó ló kọ issue wa fún wa o. mo ń bọ̀ sà má dá yín lóhùn. àti pé even research tẹ ṣe èṣù yẹn níbo ló ti wá ṣé wọ́n bí ni àbúrò àwọn ìmọ̀ àwọn ọmọ ẹ̀rọ wa àwọn ọmọ ẹ̀rọ wa. Èṣù is also born like tọ́ ibi àwà yìí náà lọ ṣe bí èṣù náà. Bọ́nà ti bí. Òun ṣe pé bóyá ó rọ̀ wá láti ibì kan àbí. Ẹni bọ́nà ti bí get research. In accordance, I can't specifically say he was born in a particular place. But it was. Wait. Kini kan. Ẹ jẹ́ kí n land. Okay. It was originally pronounced from the Yoruba culture. Not as if ní pé bóyá nísìnyí á ní ẹ mọ̀ pé primarily before I say issue now, I'm talking about a Yoruba to be precise. I'm not talking about Igbo, I'm not talking about Hausa. Definitely, issue belongs to Yoruba people. Níbo ni originally mi fẹ́ sọ as a researcher. What I'm saying is that issue is a Yoruba. Ẹ mọ̀ pé Yorùbá pọ̀. I cannot specifically say that ibi ìbáyìí ló ti wá ní pé bóyá bíi pé Ọ̀ṣun ni àbí Ìwó. Get me o. Ṣé o pé if you want to talk about something, you got to know the origin as a researcher. That's the first thing. Tẹ̀kọ́rọ̀ kọ́kọ́ mọ̀. Ntí fẹ́ ṣe lórí èyí o, kí ni ìpìlẹ̀? So ìtẹ́ bá mọ̀ ìpìlẹ̀ lè sọ̀rọ̀ nípa ẹ̀ náà. No, ìpìlẹ̀ tí mo mọ̀ ṣe ń gbọ́ sá. Is a Yoruba. Agreed. Ẹ̀rẹ̀ náà bí ni níbo náà bí síbo ló ti wá. Kódà ọ̀run mìíràn tá à ń sọ yẹn náà àwọn Yorùbá kan sọ pé ọmọ òkè ìgbẹ̀tì ni. Àbí? So gbọ́dọ̀ lọ́ríjìn. Tí màá ti lọ́ríjìn, ó sọ pé àmọ́ ibi tá a fẹ́ dọ̀run lásì nìyẹn dẹ̀. Now research yín ò pé you have to go back and do that research. Mo ń bọ̀ sir. Okay. Because I have a lot to say about issue, but since you're asking about the origin. Yeah, we have to. Ẹ sọ pé èṣù pọ̀ ó pọ̀ bla 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 èṣù kan ló wà attribute ẹ̀ ló pọ̀. Attribute náà mo sọ attribute mo sọ mo sọ àtẹ́bálọ́gbọ̀n pé attribute ẹ̀ pọ̀ mo níṣẹ́ tó ń ṣe. Àtẹ́bálọ́gbọ̀n tẹ sọ níbẹ̀rẹ̀ ẹ kó sọ pé èṣù pọ̀ ẹ̀ṣù á sọ̀rọ̀ attribute. Attribute mo pè o. Ẹ kó sọ pé èṣù pọ̀ ẹ̀ṣù á sọ̀rọ̀ attribute again. Mo ń bọ̀. Mo fẹ́ bá yín get kó tó di pé mo continue mo fẹ́ dàbí pé mo down question yín. Ẹ̀yin ọmọ èṣù tó wà lórí ètò ẹgbẹ́ gòkè wá o. So ẹ̀yin ọmọ èṣù tó wà lórí ètò ẹgbẹ́ gòkè wá o. Specifically, you can say Èṣù is from Yoruba people of West Africa. Ṣé nǹkan tí mo sọ ṣe gbọ́n nǹkan tí mo sọ? Èmi ò jiyàn sẹ́ẹ̀ West Africa pọ̀. Kí lẹ wí sà? Kò yá ń ṣe Ilé-Ifẹ̀ ló ti wá kò ń ṣọmọ Ilé-Ifẹ̀ yẹn ló ṣú ọ. Ẹ kò ń ṣe Ilé-Ifẹ̀. Bàbá tó bí ló migrate kó Ilé-Ifẹ̀ lọ sí Ketu Benin Republic. The resources is
Èṣù is not even Nigerian. Àwọn Togo, Benin Republic. Àwọn ní ibẹ̀ ló ti wá in the south. Tí mò ń sọ náà nìyẹn sẹ́ẹ̀. Tí mò ń sọ nìyẹn pé èṣù ń ṣọmọ nìyẹn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n pín on a norm. Kò sí tó ń pè ní Nàìjíríà, kò sí tó ń pè ní Togo, kò sí tó ń pè ní Abidjan, kò sí tó ń pè bẹ́ẹ̀. We are all Yorùbás. Ẹnìkan ní èṣù from Èkìtì, báwo ló jẹ́ Èkìtì? Èṣù ìṣòwò Èkìtì o, ọwọ́ Benin Republic ni o. Kétu gangan ló ti wá Kétu ní Benin. Meanwhile, àwọn bàbá ẹ̀ migrate kúrò ní Nàìjíríà, kúrò ní Ilé Ifẹ̀ ni. Bá a ṣe fọ́n orí ilẹ̀ lénìí, bí Yorùbá ṣe wà, gbogbo bí tí Yorùbá bá wà láyé, mo sọ lẹ́ẹ̀kan Ilé Ifẹ̀ ní origin wa. Tẹ́ máa ń sọ Yorùbá o, Ilé Ifẹ̀ ní origin wa. Ọgbọ́n tó l'Abẹ́òkúta, tán wà ní Ìbàdàn, tán wà l'Èkìtì, tán bá ti ń sọ Yorùbá, Ilé Ifẹ̀ náà ti wá. Yes, sir. Specifically, what? So let's look at religion from this angle. Okay. We have over thousands of religion in the world. Over what? Over thousands of religion in the world. Okay, wọ́n pè religion yẹn náà, àwọn ọmọ tó pè religion anyway. We have thousands of religion is what people believe that take them to God. So it is just like something you do that makes you have a relationship with God. So we have thousands of religion in the world. Now we have India, we have Muslim, Christians, Buddhism, Sikhism, and all of that. No, because Christians don't share religion anyway. I don't know, it's a way of life. It's a religion. Ẹ má ṣe fi Christian kún rárá. Àwọn ṣe religion. Yes, sir. Mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín, sir. Yeah. Do you believe in destiny? Of course. Of course, yes. Can you tell me? Mi ò fẹ́ wà in any way rude sí inside. No, Sherry, mi fẹ́ ká divert. Mo àwọn nǹkan tí mo fi máa béèrè ẹlòmíì ni màá wọ́n pé ọmọ yìí ṣe wọ́n rágbàlagbà fún. No, ọlọ́gbọ́n àgbàlagbà fi kọ́ now. Oh. Knowledge ni. Okay, sir. If I'm your lecturer, won't you ask me question? Definitely. So what do you understand by that destiny? Kì í tó ń pè ní destiny yẹn. Sherry, in tó ń pè ní kádàrá, ká sọ ilé Yorùbá. Púpọ̀ àwọn èèyàn tí ẹ̀ mọ́ tó ń pè ní kádàrá náà anyway. Okay. Kádàrá ni tó bá ti ṣèyàn kọjá, tó bá ní kádàrá ẹ̀ fún àpẹẹrẹ ẹ̀sìn. I left Nigeria níjọba ẹ̀. Ìjọ tí mo kó Nàìjíríà yẹn, tí mo fi débí láàárọ̀ sí mo ṣe rìn mí kádàrá mi nìyẹn. There's no way, there's no prayer tó lè change ìrìn mi yẹn tí mo fi débí. Bí mo ṣe lo ayé mi láti day one tó ti bí mi, dìsín mo lè kọ́ lẹ̀. Kò sí no amount of prayer tó lè yí padà. Tó ń kádàrá nìyẹn. Ihun tí ò bá ti ṣẹlẹ̀ ṣẹ̀dá kádàrá kọ́. That's what people don't understand about destiny. Nobody is destined to be rich. Nobody is destined to be poor. Nobody is destined to be wretched. Èyí tó bá ti ṣẹlẹ̀ sí ẹ ló ń gbá kádàrá mi lélẹ́yìí nítorí ọkọ mọ́ mi rè kò sẹ́ni tó lè rí àkọọ́lẹ̀ Ọlọ́run láéláé. But now you know destiny is something that has been written down, isn't it? I believe yes, now. Of course, Ọlọ́run kọ kalẹ̀ ni o. Can it be changed? It can never be changed. It can never be changed. Never. Sir, please, I want you to be quoting your word down. So we won't go against. It is okay. Destiny can never be changed. But my destiny wa mo sọ lẹ́ẹ̀kan o. Mo understanding can never. Into ti ṣẹlẹ̀ sí wa ni destiny wa. I just want you to understand that point that yes, sir. It is okay. Destiny can never be changed. Yeah. Now, I and you understand today that
if at all you want to bypass the conversation, is that the reason why you are a Muslim today, sir, is because you are born into Islam? Yes or no? Yes, now. And someone who is a Christian today is because he or she is born into Christianity. Yes or no? Yes. Now, let's now assume. Sorry. Now. Yeah. Let's now assume that the person who come into this world is giving birth as a Christian. She or no fẹ́ kó jẹ́ Christian. Àbóhùn ló jẹ́ Christian. But ibi tó máa bí sí ni, àná mi náà mi fẹ́ ká lọ sáwọn area yẹn, tọ́pìkì wa kọ́ ni mi fẹ́ ká lọ ọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ Iṣẹṣe Ati Orisha là ń sọ, mi fẹ́ ká lọ ọ̀rọ̀ ẹ̀sìn. Mi fẹ́ ká lọ ọ̀rọ̀ ẹ̀sìn. Wọ́n máa change tọ́pìkì mi lọ, mi fẹ́ ká change. Mi fẹ́ ká change ẹ̀. Tá bá dé platform Ìsìlámù, a máa treat yẹn. Mi fẹ́ ká lọ ọ̀rọ̀ ẹ̀sìn rárá. Òrìṣà àti Iṣẹṣe là ń treat. So I don't want to be diverted. Come out of the Shulo, Shogo, Oya, Shokmono, and all that. Timanka will be anything. I'm a one who crying low in the fair wobbe. I'm on the Bible in the fair wobbe. I'm in fair diversion. No problem then. Okay. Thank you. Yeah. Ẹ̀yin ọmọ iṣu ẹ̀sìn bí ni. Ìwọ tó sọ pé àdúrà mi lẹ́jà àwọn ìṣẹ̀ṣẹ̀ máa bọ̀ lókè náà. Talks. You didn't send any request now. How will I bring you up? You have to send a request. Ìyẹn mo lè fi bring it up. Mi ò rí request here. Adépọ̀jù àti ọmọ iṣu yẹn náà máa bọ̀ lókè náà. Kò wá sọ bẹ́ẹ̀ ṣe rí fún wa. Come to Islam ẹ káàbọ̀ jàre. Ẹ̀yin ọmọ èṣù P-BAT. Ẹ̀yin ọmọ èṣù rẹ̀ náà máa bọ̀ lókè náà. Yá gbóríkì bàbá yín lẹ́nu yín. No insult, no bully. Bàbá tí insult máa jẹ́ ẹbọ ni o. Àwọn bíyàn bí o. Àdèmá respect ara wa. Lọ́dọ̀ tí wá ń bí àwọn ìṣépè àìbúyàn. Now okay, talk sí ló lọ King Messiah King ẹgbọ́n sókè. Christian ní àbọ̀ oníṣẹ̀ṣe àbẹ̀lẹ́bọ̀. Christian lèmi bet mo fẹ́ bí torí nǹkan tẹ́ ń treat wá yà mí lẹ́nu pé ṣé ẹlẹ́bọ lẹ́yìn ni àbí èwo ni ẹ. Mo ti sọ fún òkè ẹ bá wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. mo ṣe wọlé sí ni. Ok ẹ jẹ́ enlighten yìí. A ní segment mẹ́ta. A ní ọ̀rọ̀ Ìsìlámù. A ní ọ̀rọ̀ Christianity. A dẹ̀ ní ọ̀rọ̀ Òrìṣà àti Ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. À ń sọ̀rọ̀ Yorùbá ń bí ni Yorùbá lélẹ́yìí purely. So wọ́n ti dá ìtàn Yorùbá rú fún wa. Ọmọ Yorùbá làwa kì í ṣe ọmọ Oòduà. Àwọn ọmọ Oòduà ni wọ́n ń bọ òrìṣà. So a fẹ́ là á pé Yorùbá làwa wẹ́ ṣe ọmọ Oòduà o. Tí ètò yìí dá lérí gangan nìyẹn. Kò dá lórí Christianity, kò dá lórí Ìsìlámù. Àlàyé lórí Ìṣẹ̀ṣe àti òrìṣà ni. Ibi tẹ́ gbọ́rọ̀ yẹn lọ ó ti yé mi. Ẹ ṣe gidi gan. Any nice day. Mi gbọ́. Mo ní pé ibi tẹ́ gbọ́rọ̀ yẹn lọ ó ti yé mi, mo ti understand. Okay. Any nice day. Ẹ ṣe gan. Okay now. Yeah, Bright Paul Kolade. Yes, ẹ káàsán dádì. Tọ́mọ èṣù ní. Rárá, Jésù ò jẹ́. Jésù ò jẹ́. Mo kàn ń gbádùn àwọn comments, àwọn contributions àwọn èèyàn ṣá. Okay. So I so much appreciate that. Though mo kàn fẹ́ bring up something nígbà tí ẹ sọ wípé
ẹni tí bóyá irú èmi tí mo jẹ́ kristẹni nísìn torí wọ́n bí mi sí christianity ni mo fi jẹ́ christian. To me in my own part kò rí bẹ́ẹ̀. mi ò fẹ́ kí mi ò fẹ́ discuss ọ̀rọ̀ yẹn. Yes, exactly. Because this platform is not for that. Okay, all right. About the platform that we discuss here, I'm sọ lórí ẹ̀ dáadáa. All right. Kò ilé ò sí fún yẹn. Màá tẹ̀ follow yín sí ẹ mo kàn kọjá náà ni mo kàn. Okay. So kò sí problem ṣé o sà. Okay na. Yes. Yeah, Adio Abiodun sọmọ èṣù ní. Èmi àbúrò la ẹrú ọdọ mi. Wọ́n sọ Angela Jare báyìí gbọ́dọ̀ bèrè nìyẹn. Tó àwọn èṣù la fẹ́ tírìsì ń bí lẹ́nu. Èmi ò sọ mi ṣùgbọ́n tí pọ́ìntì kan tí mo gbọ́ tẹ́ ẹ ṣe lálàyé yẹn ni mo fi send request pé wọ́n ti da ìṣẹ̀ṣe pọ̀ mọ́ ẹbọ. Ọ̀tọ̀ ní àṣà Yorùbá ọ̀tọ̀ ní ẹ̀sìn ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ni. So gbogbo tí ò bá ti wá bá wọn ṣe àṣà tí ò bá ti bá wọn ṣe ìṣẹ̀ṣe wọn á bìlífù pé kò sí àṣà Yorùbá Exactly, bẹ́ẹ̀ni. Yorùbá ni wá. Bẹ́ẹ̀ni. Àwọn agbádá àṣà Yorùbá ni. Àbí à ń dé gòbí. Kádọ̀bálẹ̀ kàkí bàbá wa. Àbí. Kádéfìlà bíi tí ajá. Àbí. Tó gbogbo yẹn àṣà Yorùbá ni. Kádọ̀bálẹ̀ kákúnlẹ̀ àṣà Yorùbá ni oníkànnì pẹ̀lú rúbọ. Ó yàtọ̀ sí ká lọ gbé nǹkan kan sídìí kíní kan ká máa pè ní Ọlọ́run wa. Kálá ń bọ èṣù. Nǹkan tí mo fẹ́ ó ti ẹ̀dá àwọn ọmọ èṣù ti wà ń bí. ìjábẹ̀já yálà àwọn èṣù ló wà àwọn èṣù. Pibat. ẹ ṣeun. Ọya Pibat. Ẹ káàsán gbogbo ilé. Ẹ káàsán ọṣẹ́ dáadáa wà. Ẹ káàsán bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí Pibat kọ́kọ́ sọ̀rọ̀ náà yẹn ṣe mú tùnà èjì ẹ̀dẹ́. Pibat ẹ gbóhùn sókè. Nǹkan tí tèmi fẹ́ sọ lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá àti ọmọ Oòduà tí ẹ sọ of recent so èmi ò tiẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ èṣù àbí inú ọmọ èṣù so ẹni pé ọmọ Yorùbá ní ẹ̀rí pé ẹ̀ ń ṣe ọmọ Odùduwà mi ń ṣe ọmọ Oòduà so mo fẹ́ ní pé mo fẹ́ correct yín lórí ọ̀rọ̀ yẹn wípé nínú ìtàn kan tó ṣẹlẹ̀ ni pé gbogbo wa kọ́ ni ọmọ Yorùbá àwọn Ọ̀yọ́ ni bí àwọn bàbá tèmi bó ṣe narrate ẹ̀ fún wa torí wọ́n wá láti ìdílé àwọn jagunjagun bó ṣe ṣàlàyé fún wa ni pé àwọn Ọ̀yọ́ ni wọ́n ń pè ní Yorùbá tẹ́lẹ̀. náà ń pè ní kíni? Yorùbá àwọn tí wọ́n wá láti Ọ̀yọ́ bá a ṣe ní Ìjẹ̀bú Ìlàjẹ. ìtàn rọ́ náà pa fún yíyan o. Ìrọ́sà ò ṣe tàn rọ́ so bọ̀ wọ́n categorize gbogbo wa fún ata. Ẹ lọ ka ìwé kan tí Professor Wande Abímbọ́lá ṣe wọ́n pè ní odù mẹ́rìndínlógún gbogbo ọmọ Ọ̀yọ́ pátá Ilé-Ifẹ̀ náà ti wá. Bẹ́ẹ̀ ni. So Ilé-Ifẹ̀ ní origin gbogbo Yorùbá. Gbogbo wa so torí ẹ̀ mo ṣe sọ pé àwọn Ọ̀yọ́ náà ya lọ ní láti ibẹ̀. Bẹ́ẹ̀ àwọn Àwórì ya láti Ilé-Ifẹ̀ ni. Bẹ́ẹ̀ ni lọ́tọ̀ọ̀rọ̀ ògún fún mi nírè. Ní Ìjẹ̀ṣà ti yọ. Ẹ̀nà Ilé-Ifẹ̀ ní origin gbogbo wa. So mo ṣe ń sọ pé ṣebí nínú history wa I believe pé Odùduwà òun ni progenitor wa. irọ́ history tán fi parọ́ fún wa nìyẹn. Ilé-Ifẹ̀ ti wà thousands of years kó Oòduà tó dé. Ilé-Ifẹ̀ ti exist thousands of years kó Oòduà tó dé. Oòduà wa bá wọn bẹ̀ ní 13 communities la nílẹ̀ Oòduà àmì ní Ilé-Ifẹ̀ community 13 ló wà níbẹ̀ káàdẹ̀ lólórí tó ń darí wa
Oòduà dé pẹ̀lú Lámúrúdù wọ́n wá kógun jalè Ifẹ̀ ni. Ẹ lọ kàwé tí mo sọ yẹn ìwé wà gbogbo ọmọ Yorùbá ló gbọ́dọ̀ níwèé yẹn lọ́wọ́ àtọmọ Oòduà. Màá lọ tí n bá ti ń jẹ́ sí màá lọ sí. Odù mẹ́rìndínlógún by Professor Wanda Abímbọ́lá ẹ lọ kàwé yẹn. Màá lọ. Ó wà well detailed òwe táwọn tó parọ́ fún ẹ̀rọ náà pa fún wa. But nǹkan tí wọ́n tún pè wá tẹ́lẹ̀ ni ìkẹ́dù ṣé ẹ mọ̀ nípa yẹn sà? Níbo? Mo pé ìkẹ́dù náà ń pè wá kan tó máa sọ pé ọ̀yàn Yorùbá ìkẹ́dù. Ìkẹ́dù. Bẹ́ẹ̀ ni. Ara àwọn ṣe àkóṣe rí èdè ó máa ń wá láti báwọn fẹ́ sọ́nà ó máa ń develop ni mi ní ìfẹ́ dáùtù ọ̀rọ̀ ìkẹ́dù yẹn o èmi ò ní mọ̀ nípa ìyẹn náà níwèé. Ó lè jẹ́ pé látara ìkẹ́dù yẹn náà ti pè tó fi di Yorùbá. Mirọ́ no. Okay. Ṣé Yorùbá ọ̀tọ̀ ìkẹ́dù ọ̀tọ̀? Nígbà tó di pé Ọ̀rànyàn which is Ọ̀rànmíyàn tó dá Ọ̀yọ́ sílẹ̀ tó dá Ọ̀yọ́ tí ìgbà tí kíni sọrí ẹ̀tàn ìgbà tí Ọ̀rànyàn ṣe kíni. Ọ̀rànmíyàn tó dá Ọ̀yọ́ sílẹ̀ tó kúrò nílé Ifẹ̀ tó lọ fọ́ndì Ọ̀yọ́ so tán jẹ many ọba so ni àwọn Ọ̀yọ́ àwọn Fúlàní àwọn Núpé àwọn Ìgèdè àwọn Ìgalà so wọ́n máa ń rìfà àwọn tán láti Ọ̀yọ́ bírú àwọn Ìbàdàn Ìgbò Ṣakí Ìkìṣí Ìgbẹ́tì Túndé Philip send request yín náà send request náà. Àwọn Ọ̀yẹ́ ni wọ́n ń pè ní Yorùbá létà ló di Yorùbá. Tó bá gbé bẹ́ẹ̀ ni o ibi tẹ́ ti ṣe wọ́n nìyẹn. Bẹ́ẹ̀ ni. Ẹ lọ ka ìwé yẹn sẹ̀ ṣé rí Yorùbá ti wà ọgbẹ́ ìgbà wo ni ṣe bọ́ ọmọ Oòduà ní Ọ̀rànmíyàn náà ìgbà wo Oòduà dé. Bẹ́ẹ̀ ni. sọ àti ń jẹ́ Yorùbá kó Oòduà tó dé ta l'Ọ̀rànmíyàn láti wo síbò. No sir, àjẹ́ Yorùbá kú Yorùbá. Aláàjẹ́ àní ẹ lọ kàwé yẹn sí àti jẹ́ Yorùbá Ilé Ifẹ̀ láti wà náà. Àjẹ́ Yorùbá. Ẹ lọ kàwé yẹn náà ẹ lọ kàwé. I'm speaking from a reliable source. No àníkẹ́ sọ́ọ̀sì lẹ́yìn ti rí tí sọ́ọ̀sì lẹ́yìn ti rí. Ẹ nà ẹ sọ sọ́ọ̀sì yìí náà ṣàkọ́ sórí ṣódù fa ló gbé wá bẹ́ẹ̀. Direct line Ọ̀yọ́ ni èmi. Ṣé Oòduà ló gbé ṣé ẹsẹ̀ ẹ̀fà kan ló gbé ọ̀rọ̀ ẹ wá? Oòduà ló gbé wá. Oòduà ló gbé sórí yẹn wá. Wọ́n fẹ́ mọ̀ ni o. Tó bá ní ṣe pẹ̀lú Ọ̀rànmíyàn o. Ọ̀rànmíyàn dé létà ni. Ọmọ Ògún l'Ọ̀rànmíyàn. Tóun àti bàbá ẹ̀ jọ bí. Tóun àti Oòduà jọ bí. Lákọ́ngẹ̀ nìyá ẹ̀. So sorry tẹ mú kò ní source I'm sorry source. ẹ má bínú èmi drive lọ fẹ́ ó náwó tó jẹ́ kí mi wá sókè torí mo drive. sọmọ èṣù lẹ́yìn náà. ọmọ èṣù paraku lèmi èṣù ní bàbá mi. ẹ̀yin tá à ń wá rè. tẹ́ ń gbọ́ mi sà. ń gbọ́ yín. mo gbọ́ tẹ́ ẹ sọ lẹ́ǹkan pé èṣù ìbíní ni ó ti wá àbí bá kú. irọ́ ẹ̀sìn mi gbọ́ ni tí mo sọ kọ́ nìyẹn o. mo ní Benin Republic lẹ́nìí Kétu gangan níbẹ̀ wá fọ̀ sí Benin Republic tèmi. àwọn bàbá àti ẹ̀ ṣe lọ láti Ilé Ifẹ̀ ni lọ sí Kétu. àwọn bàbá àti ìyá èṣù ṣí lọ láti Ilé Ifẹ̀. bẹ́ẹ̀ lọ sí Kétu. ok ǹjẹ́ lè dárúkọ bàbá àti ìyá tó bí èṣù fún mi. mi gbọ́. ǹjẹ́ lè dárúkọ bàbá àti ìyá tó bí èṣù. àmì ìníwèé yẹn lọ́wọ́ ó wà ní òwe yẹn ó wà ní òwe mi lọ́wọ́ sí. ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ sà. gẹ́gẹ́ bí ọmọdé tí mo jẹ́ sí yín. tẹ̀rí ó dáa kéèyàn mọ ìtàn nínú ìlú ẹ̀ kó tó gbé ìtàn onítàn lé lórí. tẹ̀rí àpátìpẹsẹ̀ fa àpátìpọ̀ àbáńlá wa sọ fún wa pé nǹkan báyìí ni. mo nígbàgbọ́ pé ẹ nígbàgbọ́ nínú àṣà ibi tó bí yín ti nílẹ̀ Yorùbá yìí mo mọ̀ pé ẹ nígbàgbọ́ nínú àṣà ṣùgbọ́n ẹ nígbàgbọ́ nínú ìṣe àbísà. bẹ́ẹ̀ni. ẹ nígbàgbọ́ nínú àṣà ṣùgbọ́n ẹ nígbàgbọ́ nínú ìṣe. ìkan náà ni méjèèjì àṣà àti ìṣe kan náà ni. kì í ṣe kankan náà.
ok bá mi là kí láṣà kí ni ṣe. ṣẹ́rí ìṣe wa tá à ń ṣe ńlẹ̀ yìí nílẹ̀ àwọn baba ńlá wa káàkó bẹ̀rẹ̀ wípé nígbà tí àwọn baba ńlá wa wọ́n wà ní orí ilẹ̀. èjì ẹdẹ ọmọ èṣù ẹ máa túmọ̀ sọ ọmọ èṣù ẹ máa gbọ́ ẹ bá define kí náà ń pè ní àṣà kẹtọ́ á sọ ìṣe. ẹ máa gbọ́ òun náà mo ti sọ fún yín ṣẹ́rí ìṣe àṣà òun ni orúkọ tẹ sọ lẹ́kọ̀ọ́ pé bóyá irú bẹ́ẹ̀ ṣe wà yín sìn ẹ lè develop kankan sìn tó yẹ pé ẹ ti bímọ 3 4 5 sílẹ̀ fún àwọn ọmọ náà ti ń bímọ nǹkan tẹ́yìn bá ń ṣe bóyá ẹ wò bóyá kínní ìfẹ́ kẹ́yìn mọ́ ẹ máa ṣe báyìí o ṣe tẹ̀ sáà tó pé lọ́tàtọ̀wọ́ títí yín ọ̀tọ̀ ni ṣùgbọ́n ìṣe tó jẹ́ ilẹ̀ gbogbo tí ìṣe kẹ́yìn nìkan lè dá ṣe tó pé ilẹ̀ yẹn ìṣe wọn nínú ìlú yìí ó yàtọ̀ sí nǹkan tẹ́yìn dá ṣe nínú yàrá tẹ́pẹ́ ẹ̀yin fúnra yín ṣe lánàá yàrá yín pẹ̀lú àwọn ọmọ yín àtìyàwó èyí tá à ń sọ tó gbogbo ìlú yẹn tó ń ṣe lákọ̀ bẹ́ẹ̀ láti bíi pé nígbà tẹ́ ẹ̀ tí ọmọ èṣù ìjíjẹ ẹdẹ ẹ máa gbọ́ jẹ́ mú pọ́ìntì náà ẹ máa gbọ́ tí ẹ̀yin náà ti ń da méjèèjì pọ̀ sí. ibẹ̀ ni mo ń lọ ìṣesí wa nílẹ̀ ìṣesí yín mo ti sọ fún yín pé ìṣesí wa ní ká wa gbádá ìṣesí wa ní ká jàmàlà ìṣesí wa ní ká dọ̀bálẹ̀ ẹni sùúrù tí ẹ̀kọ́ láṣà ni. personality lè jẹ́ ìṣesí ẹ̀rí bẹ́ẹ̀ ẹ lè ṣe nǹkan káwọn ọmọ yín kọ́ pẹ̀lú àtàrà yín ìṣesí. ẹnà ikán náà ní ìṣesí àtàṣà ikán náà ní. ẹ máa gbọ́ àṣàlẹ̀ Yorùbá nísìnyí ìwà yẹn ọ̀tọ̀ àti nǹkan tó kí gbogbo nǹkan táwọn gbogbo yẹn ṣe ń bẹ̀ kó tó lè pa àwọn ọmọ tó lajú èyí lè máa ṣe kán sí kí n má bàa yín ṣe náà ẹ lè máa jẹ àmàlànú lé ẹ lè mú kíní kan wá sí kẹpọ pọ pé ẹ mọ mi kan tí mo máa fún yín jẹ rè o kí n máa accept ẹ àjọjọ wà lókè kan ṣẹ́rí ìyẹn ìṣesí tèmi nìyẹn òun náà ni mo sọ fún yín tèmi nìyẹn personal wọn nìyẹn mo fẹ́ mú àṣà ìlú wa òun mi sọ pé àṣà tó wá ń ṣe personal issue nìyẹn àṣà tó wá ń ṣe nínú ìlú yẹn tí ì ṣe pé èèyàn kan ló ń dá ṣe tó pé oníkàlùkù nísìn èṣù tẹ́sí pé wọ́n bí yìí sìn ó ní nǹkan tó ń ṣe ní ẹsẹ̀ títí ẹ̀ Ògún ó ní tó ń ṣe lẹ́sẹ̀ tiẹ̀ Ọya ó ní tó ń ṣe lẹ́sẹ̀ tiẹ̀. irọ́ ẹ ṣeun tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá gbé gbégbá nìyẹn ọmọ èṣù ṣé àwọn pé ńgbà téṣù wà láyé ó ní bóun ṣe ń ṣe ayé tiẹ̀ nígbà tó Ògún wà láyé olùgbé ń ṣayé tiẹ̀ ẹ jọ àwọn táwa lọ ń bọ wọn ń sìn ṣáwọn alánìkan bọ wọn ni kí làwọn bọ́ gbà tó wà láyé. ìgbẹ́ náà ni mo rẹ̀ tẹ́fẹ̀ẹ́ kí n sọ̀rọ̀ ẹ máa gbọ́ mi gẹ́gẹ́ bí àwọn àtàgbàgbọ́ pọ̀ ọmọ Yorùbá ni wá ọkọ̀ bíi tí mo mọ̀ ọ́ lọ ni pé ìgbà tí yẹ̀ sì kéré tán bí tí àbí tán ti bí ìran tó pé ó sì jìnnà sí kó tó pé ìbò wa kó wa lẹ́rú ìgbà tẹ́lẹ̀ mo bèrè pé ṣe nígbàgbọ́ nínú àwọn baba ńlá yín nígbà yẹn pé wọ́n exist ẹ̀yin gbàgbọ́ àbí àṣebí kan ní gbọ́ sí bọ̀ ẹ̀yin tẹ́lẹ̀ gbàgbọ́ nínú wọn yẹn ǹjẹ́ ilé sọ ẹni tó fún wọn ní ọpọlọ pé oúnjẹ yìí lẹ́ẹ̀ máa jẹ ìkíní lẹ ẹ máa gbẹ́lẹ̀ ní tẹ́ máa ti nǹkan bọ̀ tó máa wù jáde o. tó sẹ́rí yẹn ẹ lè lọ sẹ́rí ooo ilé ẹ lè lọ bẹ níta ṣe lọ bẹ ni pé sẹ́rí gbogbo ẹni tó wà láyé kò sẹ́ni tó kọ́ China pé oúnjẹ báyìí lẹ́ẹ̀ máa jẹ àdámọ́ wọn nìyẹn nature nìyẹn. ǹjẹ́ possible kó má sí aṣíwájú. ọmọ èṣù ẹ̀yin náà wò ọmọ èṣù ọmọ tá a bí ní kókó ẹgbẹ́ yàn sí lẹ́nu tó ń fà kí ló sọ pé máa fa ọyàn ṣó fọyàn rí ni. tẹ́yìn òun bẹ̀ mú lọ tẹ́yìn ò bá fún lọ́yàn tó máa fún ọmọ yẹn ṣáṣà nìyẹn. tẹ́yìn ò bá fún ọmọ yẹn lọ́yàn tó máa mọyàn. ẹ̀gbọ́n tí mo sọ alọ́mọtẹ́ ẹgbẹ́ yàn sí lẹ́nu sẹ́ tó fà kí ló fún lẹ́sìn kó máa fa ọyàn. ẹ ti mọ̀ pé ẹ ti mọ̀ pé ọmọ tó ti lajú ti gbọ̀n ara ẹ ti mọ̀ pé tó bá ẹni tí ó bá lé ló máa fi sẹ́nu ò bá jà aṣọ lẹ́sẹ̀. irọ́ ọmọ òkókó kàṣẹ̀bí nature nìyẹn sẹ nature ni àdámọ́ alátọ̀dọ̀ Ọlọ́run nìyẹn. ẹni nǹkan ní ayé yìí aṣíwájú gbọ́dọ̀ wà ń bẹ̀ tí ó bá ti sí aṣíwájú kò lè sọmọ lẹ́yìn. ẹjọ mọ bọ tí wọn bá aṣíwájú wa mẹ táwọn aṣáájú Ògún àtọya ìbẹ́ nìkan ló bí àwọn náà ṣáwọn náà láṣáájú. ẹgbẹ́ táwọn tẹ̀sí ń sọ pé àwọn olúmọlẹ̀ táwọn wọn bí wọn torí ẹ̀ lọ́ọ́ ṣe ní olórí tó kú sí. ọmọ èṣù ta ló bí Ògún. ẹ máa gbọ́ mi kò sẹ́ni tó bí Ògún ni.
kàn bí Ògún tẹ̀yìn ọmọ Odùduwà lógún ẹni sùúrù Ògún tẹ̀yìn sọ yẹn tẹ̀ ń parọ́ pé Ìbàdàn Ọ̀yọ́ kan kékeré kan ló wà yẹn àwọn èèyàn máa ń báyàn jẹ orúkọ ni tó ti yé yín orúkọ tẹ̀yìn jẹ́ sí ó dáná àwọn tó ń jẹ. ok ọmọ èṣù èjì ẹdẹ ẹ má bínú èjì ẹdẹ ọmọ èṣù ẹsẹ̀ fáwọn ló ń tẹ̀yìn sọ ẹsẹ̀ fáwọn ló ń wá. ẹ máa gbọ́ sórúkọ tẹ̀yìn jẹ́ bẹ̀rẹ̀ sí ní tàn tí. ẹ máa gbọ́ sórúkọ tẹ̀yìn jẹ́ yìí sìn ṣáwọn ọ̀ràn yín ló ń jẹ. bàbá mi ló sọ mí nature dẹ̀ ni ọgbọ́dọ̀ jẹ́ orúkọ. ó yá bàbá yín ló sọ yín fine ṣé orúkọ ọ̀ràn bàbá yín ni. dandan ooo ibi tẹ́ ń lọ yìí kò ń ṣe ibi tí ẹ ká lọ kò jọra wọn. ẹ máa gbọ́ mi máa yànnú ẹ̀ ṣe rí ẹ fẹ́ pa ìtàn àti ṣe àwọn kan tẹ́ ẹ bá tán láàyè lójú pé èkìní ewé yìí tẹ́ bá ti papọ̀ mọ́ ewé yìí o àṣìṣe ẹ̀fọ́ rí o. irọ́ nìyẹn nature ni ṣe báwọn kan lọ́kọ̀ àwọn yẹn náà. ṣé wọ́n yẹn wà Saudi tó bá pẹ́ nature ni ṣé wọ́n yẹn wà Saudi. kò síbi tẹ́wé ò sí. ẹlẹ́wẹ̀ oríjì ní Saudi. ewé sídìrú orúkọ tẹ́yìn pé kọ́ làwọn ń pè ní ewé oríjì wà ń Saudi ewé àti ọ̀bàlẹ̀ wà ń bẹ̀ orúkọ tẹ́yìn kọ́ làwọn ń pè ní ṣé ibo léwé tiẹ̀ ni ṣé tó wù nílẹ̀ Yorùbá kọ́ ló wù lẹ̀ ibo ni. ní Áfíríkà wé ẹ máa gbọ́ Saudi tí mo bá sọ yìí. mo bí ń léèrè ewé tó wù lẹ̀ Yorùbá kò kí wù lẹ̀ ibo. wáyé tó ṣe ní wù Áfíríkà ni. ṣorúkọ tẹ́yìn pé làwọn náà ń pè. mo ń sọ Saudi yẹn ni mo ń sọ. ẹ̀gbọ́n tí mo sọ even ní Saudi sẹ̀ ewé tó wù lẹ̀ Yorùbá ó ń wù lọ́hùn náà. níbo orúkọ tẹ́yìn pé kọ́ làwọn ń pè ní. ẹlẹ́wẹ̀ oríjì Saudi. ó wà ní Saudi ewé oríjì wà ń bẹ̀ ewé àti ọ̀bàlẹ̀ wà ń bẹ̀ ewé mákòókò ọmọ mi wà ń bẹ̀. ilé jáde nínú Quran fún wa pé. àwọn àsọ̀rọ̀ Quran bí ẹ má gbé mi lọ bẹ̀ yẹn sẹ́ òrìṣà là ń sọ àti ìṣẹ̀ṣe. mo gbà ẹ máa gbọ́ tí ó bá yẹ kó wà ní Quran ṣe máa fìdí ẹ̀ múlẹ̀. àló wà ṣe bó ṣe bí dè ni èyí tó súnmọ́ wa ń bí nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò ṣé wọ́n léwé ni ṣé orúkọ tá à ń gbé náà náà ń pewé. ó yá mo ti gbọ́ yín ó yá máa gbọ́ mi mo ti gbọ́ yín o. mo mọ̀ ẹyin ọmọ èṣù ẹyẹ gbé lọ nìkan ẹsẹ̀ fákan wà tán pè ní èjì ògbè èjì ògbè yẹn ó ń sọ̀rọ̀ jewésùn ó wá ń sọ̀rọ̀ Jésù nù ẹsẹ̀ fà yẹn ó wá ń sọ pé ó wá ń sọ sórí pé ńgbà tí ìyá tó bí jewésùn tó máa bí ó ṣàṣọsùn yẹn tó pọ̀ rẹpẹtẹ ó wá ní wọ́n wá sọ pé kí la fẹ́ pe orúkọ tá a máa pe ọmọ yìí ibi tí mò ń lọ ọ̀rọ̀ ewé ni o ó wá ní àwọn ẹnìkan bèèrè pé kí ni ìyá ìjẹsùn lálẹ́ àná wá ní jewésùn yẹn náà wá pé ìwé tán fi pe Jésù ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ sí ìwà láàká ìwé ni ẹjọ́ ṣé ní Ísírẹ́lì ewé náà ń pe ewé ṣé èdè wọn ni ewé. ẹ jẹ́ kí n sọ kí n kàn fún yín tó máa jẹ́ jewésùn ẹ̀dẹ̀ ẹsẹ̀ lẹ́sẹ̀ fà ìgbéró ló wà bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ṣẹ́rí èjìgbò tẹ́sọ ifá tẹ́sọ lọ yẹn ṣẹ́rí kìrìsìtẹ́nì àwọn ọmọ Yorùbá tó ti lọ kẹ́kọ̀ọ́ kìrìsìtẹ́nì àti tó ti lọ kẹ́kọ̀ọ́ mùsùlùmí tí wọ́n ti ní mọ̀ nínú ìṣẹ̀ṣe níwọ̀nba àwọn ló ń pa ìtàn kítàn mọ́ ọ̀rọ̀ ifá. irọ́ òkè kristian ló kọ èjì ògbè àbí. ṣẹ́yí nínú ẹ̀sẹ̀ ọmọ èṣù ṣé kristian ló kọ èjì ògbè sínú fáyín. ẹ máa gbọ́ ọ̀yà ẹ̀sìn most àwọn tó jẹ́ mùsùlùmí ọ̀hún kọ́ fáni àwọn míì. ògbẹ́ ẹ̀gbọ́n tí mò ń sọ àní ṣé kristian wọ́n lè mọ̀ fa ṣé kristian ló kọ èjì ògbè ká mọ̀ pé òun ló kọ̀ kọ́kọ́ sí èjì ògbè. ẹ máa gbọ́ mi ṣẹ̀dá àwọn tó lọ kọ́ ẹ̀kọ́ tán nímọ̀ díẹ̀ nínú ìṣẹ̀ṣe àwọn ló ń pa ìtàn kítàn. gẹ́ẹ̀tì mi o ṣé ẹ ń fẹ́ ọmọ èṣù èjì ẹ̀dẹ̀ ń fẹ́ kẹ́kọ̀ọ́ fáwọn kìnìkan fún àbí láàárọ̀ yìí pé àbí lọ́sàn-án yìí pé èjì ògbè àwọn kristian ló kọ́. ṣé ẹ̀gbọ́n tí mò ń sọ ni èmi ò gbọ́ níta kan ní lẹ́sẹ̀ èjì ògbè nìyẹn. bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí sìn kì í ṣe nǹkan lọ́ba yá àti ìyá yín bí nígbà tẹ̀ dàgbà tẹ̀ kéré ẹ̀yin lè gba pàtì pé bí mùsùlùmí fẹ́ ṣe ẹlẹ́mi lè jẹnu yín kólé pé kó jẹ́ mọ́ mùsùlùmí tó ní kẹ́kọ̀ọ́ mùsùlùmí. ẹ̀kọ́ ń dà ìfàtì ni o tí mo bí ilé rẹ̀ dá mi lóhùn. wọ́n lè fọ́ọ̀mù rọ́mọ ẹ wo ọ̀ṣẹ́ ìtura méjì tó máa ń pariwo pé wọ́n ní kán gbé àgélẹ̀ kán máa ṣe láìláìláìlá torí pé mùsùlùmí tó lọ kọ́kọ́ ìṣẹ̀ṣe ló sọ bẹ́ẹ̀ kó ṣé mùsùlùmí wà láyé gbà tí ifá ti gbà tó ń bẹ láyé ni. àníṣe ẹ̀ tí gẹ̀ẹ́tì mi ó fẹnu fínrín ó fẹsẹ̀ mi ìfẹ́ ká tì lọ àníṣe ẹ̀ confirm pé èjì ògbè yẹn sẹ́ ètò èjì ògbè yẹn Christian ló kọ́ ká gbàgbọ́ wípé ó fi mú fínrín owó láwà ní kárabàtà báwọn mùsùlùmí náà ló kọ̀ yẹn náà. kò ń ṣe ọ̀rọ̀ Jésù ẹ̀là làwa mọ̀ ẹ̀là. jewésùn ló wà nù èjì ògbè lọ́ka. bàbá ṣe rí àwọn ọ̀tàn tẹ́yìn sọ pé ẹ jẹ́ kí mi sọ̀kan fún yín mo ti fi kó ṣe kàn sí ẹ̀ dáhùn. bàbá yín tì tó fi sọ yín lórúkọ ẹ mọ̀ kẹ́tẹ́ bá tírèsì ìròyìn yín lọ
ó dùn mí gan ọmọ èṣù ó dùn mí gan aláì ó dùn mí gan Philip ọmọ èṣù ẹ kú ètò ṣá o. àwa nìyẹn Túndé Philip ní ẹyá Túndé Philip láàyè ọmọ èṣù lòun. ok. ok ẹ ṣe wa mo rò kọ́ ọmọ èṣù lẹ́gbẹ̀rẹ́ ayé bí ni nà ó. ọmọ èṣù lẹ́gbẹ̀rẹ́ tí mo lè sọ. ẹ jẹ́ kí ọmọ ìyá ọmọ èṣù wà mí Túndé Philip ẹ fún ẹ mute ẹ jẹ́ kí ọmọ ìyá ọmọ èṣù sọ̀rọ̀. Mọ kí gbogbo lé o mọ kí bàbá mi ò sáà jà mí ẹ má bínú. Ẹ sọ fún ẹni tó tẹ̀ dọ́ọ̀pù yẹn nísìnyí pé èṣù wá láti Kétu ní Benin Republic ṣé mo fẹ́ sọ. bẹ́ẹ̀ni ẹ fún mi ṣe yìí kàn ń bọ̀ ẹ̀yẹ sáyé ti wíńdò yìí náà ariwo yẹn wọlé gan àdúrà má ti bọ́ta. mo ń gbọ́. ṣé mo fẹ́ confam kó tó di nígbà fẹ́ béèrè ìgbàgbọ́ sọ. mo ní ẹ sọ pé èṣù wá láti Benin Republic. bẹ́ẹ̀ni. jẹ́ ihun tẹ́sọ ni ẹ mo fẹ́ confam náà. bẹ́ẹ̀ni Kétu náà ti bí. Benin Republic. bẹ́ẹ̀ni. ihun tí mo fẹ́ béèrè ni pé ṣé èṣù tí wọ́n bí ní Benin Republic tí gbogbo àmọ́ yẹn tí ẹ̀yin wò pé àmọ́ yẹn ṣóun ni àṣẹ ìtọ́nìtàn yìí a máa ń sọ̀kò fún ní Saudi Arabia. òun kọ́ mo ti sọ òun kọ́. ok that mean. òun kọ́. àwọn mùsùlùmí tán máa ń sọ pé èṣù òun náà ni Sátánì wọ́n ń ṣe mistake. wọ́n ṣe mistake ni ìwọ̀n báyìí gan ṣe mistake ẹ̀. ok àti clarify yẹn. mo á fẹ́ béèrè ṣé Elédùmarè àti Allah ṣé the same thing ni. the same thing ni ẹlẹ́dàá ni wọ́n. ẹ lè explain for me sir. ẹ ṣeun ṣẹ́rí Elédùmarè mú bọ̀ ṣẹ́rí the word ọlọ́run gangan kọ́ ni ìtumọ̀ tán sọ ìtàn pè ní ọlọ́run lẹ́ni tó ní ọ̀run ẹ̀yẹ̀ ta ló láyé wọ́n tún wá kọ́ ìnẹ̀ sí ọlọ́run olóhun ẹni tó ní gbogbo nǹkan ìyẹn bá Elédùmarè lọ lédè Yorùbá Elédùmarè gangan ló dá là ń pe ẹlẹ́dàá wa lédè tiwa àwọn Ìgbò wọ́n ń pe ẹlẹ́dàá wọn ní Chineke lédè wọn Olódùmarè náà ló ní fásitì Chineke o Elédùmarè yìí kan náà táwọn ń pè nílẹ̀ Yorùbá làwùsá ń pè ní Ubangidi. ṣé mi ò lè béèrè question. mo ń bọ̀ Elédùmarè yìí kan náà ni Lárúbáwá ń pè ní Allah lédè tiwọn àwọn kan ń pè ní Jehovah lédè wọn Elohim lédè wọn Elédùmarè náà ni gbogbo ẹ̀ torí kòkó méjì òun náà ló dá gbogbo ayé. mo ń gbọ́ yín. I make a statement kan ẹni ọ̀hún wo lẹ́ ń sọ sá ọ̀hún sky ni kàbí ọ̀hún. ṣẹ́ni tó ń pè ní ọ̀tọ̀ ní sánmọ̀ sky ní sánmọ̀ ọ̀run ibi tójú ò lè rí ibi tá a ti wá nìyẹn tẹ́mi wá ti wá bọ́dì ò lè gbé bẹ́ẹ̀ sky lẹ́wọ́ táwọn èyí sánmọ̀ ni eléyìí kì í ṣọ̀run tọ́mọ́lẹ́yìn lọ sọ́run ẹ̀mí ẹ̀ máa kú ò láyé ni ẹ̀mí ẹ̀ máa kú òun bọ́dì wọ́n á gbé bọ́dì sínú yẹ̀pẹ̀ ẹ̀mí ẹ̀ ló máa lọ sọ́run. mi gbọ́. that means source. kò yé mi. ó dàbí ibi tí anybody ò mọ ibi tó ti wá àti. exactly ẹ o. òun ni ọ̀hún yẹn. bẹ́ẹ̀ ni. ok ẹ tún make a statement kan nípa pé ilé Ifẹ̀ ti wà. Odùduwà tó dé. bẹ́ẹ̀ ni ọmọ Odùduwà ló ń bọ̀ ṣàwọn lọ́mọ èṣù. ibo ni Odùduwà ti dé kó. Mọ́kà ló ti wá Mọ́kà Arabu ni. now that mean Odùduwà ó gbọ́ Lárúbáwá. ó gbọ́ Lárúbáwá dáadáa wọn Lárúbáwá ní ìbọn ló kó bá wa gbogbo àlàáfíà àdúrà màá dá sílẹ̀ àfún ẹ̀ òun ló kó gbogbo èdè yẹn sí wa lẹ́nu. ok ẹ wá ní Odùduwà náà ni ó bí èṣù right. Odùduwà ló bí Ògún. Ògún àti Odùduwà ni wọ́n jọ bí
kí náà ń pè ni wọ́n jọ bí Ọ̀rànmíyàn wọ́n jọ bá obìnrin yẹn sùn ni. ẹ fà báyìí náà ẹ ti mi ti gẹ̀ẹ́tì yín dáadáa. Odùduwà bá wá láti Lárúbáwá. Bẹ́ẹ̀ni wọn àti Lámúrúdù. Bẹ́ẹ̀ni. a ní àwọn méjì gbọ́ Lárúbáwá. dáadáa Lárúbáwá ni wọ́n. wọ́n wá kírètì ìran mi nílẹ̀ Yorùbá ń bí. wọ́n kírètì ìran mi ẹ jẹ́ n ṣàlàyé fún yín. ó dàbí mo bọ̀ ẹ ó dàn ọmọ èṣù. ó dàbí bí àwọn òyìnbó ṣe wá kó wa lẹ́rú. ṣàpẹ́lọ́dọ̀ tí wọ́n kírètì ìran mi nìyẹn. a lè sọ Yorùbá ká má sọ òyìnbó kún. ẹ má bínú mo fẹ́ mú ìmọ̀ẹ́mísàntì má sọ òyìnbó wa. kò ibẹ̀ fẹ́ ṣe tẹ̀ ní ṣe mistake sọ okay láwọn yóò ṣe kí n jẹ 1 million àti mọ́tò yẹn o wọ́n á ṣe mistake ṣáà ni. ẹ jẹ́ kí fún yín example. bí Oòduà náà ṣe kó tiẹ̀ bá wa nìyẹn ó gbédè wa àwa náà dẹ̀ ń gbọ́ tiẹ̀. ẹ fún mi ní 1 second for example fún ọmọ Áfíríkà ọmọ Yorùbá tó kò ní Nàìjíríà tó lọ rẹ lókè kù sí France ní Paris tó fẹ́ ara Paris tí ò gbọ́ Yorùbá tí wọ́n bímọ wọ́n gbé ọmọ yẹn possibility wà kó gbọ́ French tó sì tún gbọ́ Yorùbá. of course dáadáa. right okay ohun tí mo fẹ́ sọ ni pé ẹni Odùduwà wá ó sì gbọ́ Lárúbáwá. ó gbọ́ Lárúbáwá ní Arabu ni. exactly the same thing náà la jọ sọ. ẹ̀wọ̀n Odùduwà yẹn ló bí Ògún. ohun tẹ́mi fẹ́ béèrè ní sí Ògún yẹn ṣóun náà gbọ́ Lárúbáwá. ó gbọ́ Lárúbáwá tọrọ mọ bàbá ẹ̀ ni wọ́n dẹ̀ bí sílẹ̀ Ifẹ̀. dẹ́sí gbọ́ Ògún gbọ́ Lárúbáwá. ó máa gbọ́ náà sí bàbá ẹ̀ ni bàbá ẹ̀ Lárúbáwá ni bàbá ẹ̀ náà ó máa gbé dé Ilé Ifẹ̀ tó jẹ́ Yorùbá á lè gbọ́ èdè bàbá ẹ̀ náà dandan ní náà. kò sí problem now ẹ lè fún mi ní orúkọ agbo ibi tá a lè trace Odùduwà lọ ní Lárúbáwá because for example èmi kò sí trace ẹ̀ ní gbogbo òwe ìtàn kò ṣe trace máa trace ẹ̀ kò possible now báyìí máa trace agboolé wọn. ẹ̀yin gan ẹ̀yin gbẹ́tọ̀ wà níbẹ̀ nìyí àbí ibi tẹ́ wà èdè tẹ́ ń sọ yìí pé kò ṣe èdè Yorùbá èdè Benin ni bọ̀ Yorùbá lẹ́ ń sọ ṣé ní trace agboolé yín Ilé Ifẹ̀. yeah mo lè trace ẹ exactly mo lè trace ẹ. bọ́lá agboolé yín Ilé Ifẹ̀. ok for example ní sè. for example kọ́ bọ́lá agboolé yín Ilé Ifẹ̀ mo bèrè. generation Ògún ni èmi because kó tó dín pé àwọn ìran tèmi gba. àní bọ́lá agboolé yín Ilé Ifẹ̀ mo bèrè. èmi náà mo fẹ́ explain fún yín. yẹ má explain ni agboolé báyìí ni mi ò ojú bẹ́ẹ̀ lọ. ok agboolé Jẹ̀ní Àgbè mo ti wá. agboolé kí ni. Jẹ̀ní Àgbè. Jẹ̀ní Àgbè níbo ló wà ní Ilé Ifẹ̀. ọmọ Olúgbọ́n òun ni mí. níbo ló wà ní Ilé Ifẹ̀ boni area Ilé Ifẹ̀ bọ́lá àdúgbò yín. ìbéèrè ní náà. Tẹmọ ọba Olúgbọ́n. ọmọ èṣù olótú wa bẹ jàre ẹwọ mi fẹ́ kó wọn náà wà lọ ọmọ 3 minutes. tálọ́mọ èṣù wà mí o. ó wà bí èmi ní Dáúdà bí Ṣẹ́gun ọmọ èṣù. bẹ́ẹ̀ni original ọmọ èṣù lèmi. ṣé the truth ọmọ èṣù Dáúdà ọmọ èṣù àbí. bẹ́ẹ̀ni. yes. ọkọ já fún Dáúdà láàyè kó sọ̀rọ̀ ọmọ èṣù. wíṣọ ọmọ àlá. nǹkan tí mi kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín sáà ni pé ṣé Yorùbá ni. Yorùbá ni mi ń sọmọ Oòduà Yorùbá ni mi. ok agboolé ibo lẹ ti wá ní Yorùbá. ọmọ Ilé Ifẹ̀ ni wá. ok ká tó ṣí lọ sí Sudan. ok ká tó wá padà sílé Ìjẹ̀bú. àdá fún yín ṣé mo gbé gbogbo nǹkan tí a bá dé wọn bá fẹ́ sọ sà èèyàn gbọ́dọ̀ ní proof ṣé mo gbé yín lẹ́fẹ̀ẹ́ máa lẹ́nu wa ní ìsìn gbéwè àti dọ́gba tí. èmi ò bá yín sọ̀rọ̀ agboolé o. ẹ máa gbọ́ sà ẹ má dẹ̀ bá tiwa mi máa ń sọ̀rọ̀ agboolé o. mo ń sọ̀rọ̀ Ìṣẹ̀ṣe àti Òrìṣà kí lè mi agboolé fún. ẹ máa gbọ́ à ń sọ̀rọ̀ èṣù. agboolé yín ni but nǹkan tí mi ń sọ fún yín ni pé. intertreat lè ní ọmọ èṣù intertreat lè ní pé èṣù ọmọ Kétu ni. òun náà mo wá ń sọ pé èèyàn búburú dẹ̀ ni.
afárábalẹ̀ ọmọ àlá ẹni sùúrù. kò sọmọ àlá ń bí àlá òbí mọ kò sọmọ àlá ń bí. ẹ̀yin oṣù ọmọ àlá ni. mi ò sọmọ àlá ẹrú àlá rẹ mi ò sọmọ àlá. òkè ẹrú ni òkè ẹrú àlá òkè ẹrú àlá nǹkan tí mi ń tà láti sọ ni pé ẹ sọ fún wa ní pé èṣù ó wá láti ibì kan ni proof ẹ̀dá ṣẹlẹ̀ mú mi wá. gẹ́gẹ́ bí ìtàn ṣe gbé wá èṣù wá láti Benin ó wá láti Kétu. ìwé ìtàn ẹ̀dá ṣé mo gbé ẹni sùúrù mo rántí ẹ lọ sí programu mms bàbá wọn fún yín ní proof lèmi máa ń mú wá gbogbo nǹkan tẹ́ ń sọ tẹ́kọ̀ọ́ náà pé ẹ sọ fẹ́ nìkan ni pé ẹ kó lọ kà ó wà nínú ìwé ìtàn gbogbo àtìgbà tẹ́ ti ń sọ̀rọ̀ ní sẹ́ ẹ mú. ẹ jọ ọmọ èṣù mi ìjàre eléyìí ọmọ tó fẹ́ sọ asọ̀rọ̀ ń pa ọmọ èṣù pé wọ́n máa ń tan èṣù ni tó máa fi ń jàjàjà sódì ẹ̀rí yẹn dìbọ́ǹkì ẹ wá ń sọ̀rọ̀ ilé kan náà ti wá ìdìgbò náà ti wá wọ́n sọ pé èṣù onílé oríta ọ̀bẹ̀rẹ̀ láàrú yẹn ń ṣẹ̀jẹ̀ ẹ̀rí yẹn dìbọ́ǹkì à ń sọ pé abániwọ́ ọ̀ràn bá ò rí dá péyàn burúkú ní ẹ̀rí yẹn dìbọ́ǹkì ẹ wá ń sọ̀rọ̀ ibì kan ló ti wá ibì ó kù ṣẹ́jú kan o kò tẹ̀ kù ṣẹ́jú kan 15 seconds. èyí tí mo fẹ́ béèrè sá ni pé. tọ́mọ èṣù lẹ́yìn. no èmi ò ń sọ mi èso ẹrú àlàlì mi o. ok ọmọ èṣù ni mí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ó yá ọmọ èṣù. ẹ ká sọ sá. ẹ ká sọ ẹ pẹ̀lẹ́. àwa nìyẹn mo rí pé ẹ ń gbìyànjú ṣùgbọ́n ẹ sì máa ń try láti fárí apá kan dápá kan sí based on mind yín ní tí ẹ fẹ́ so kì í fẹ́ jẹ́ kẹ́ ẹ sòótọ́ yẹn délẹ̀ question tí ẹ ń béèrè tẹ́ ń bí bọ̀bọ̀ yẹn sìn òun náà wá ń bí yín the same question yẹn ẹ rí sọ. question wo. so ní tẹ́mi kàn fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ nípa Ògún àti èṣù tí ẹ ń sọ yẹn. mi tẹ̀sí sọ̀rọ̀ Ògún èṣù ni mo discuss lẹ́nu èṣù. èṣù yes ṣe rí ó ní question kan tẹ́ béèrè lẹ́ẹ̀kan. ok. ṣe rí ìgbà ayé àwọn Ògún yẹn èṣù nígbà tó wà láyé òun gọ́gọ́gọ́gán ẹni Oríṣà dání. ẹ nà ó. tẹ́tí ọ̀dà sàn òun gan ní agbára kan tí ó ń lò tó yẹ pé ó fi máa ń ṣiṣẹ́ yẹn orúkọ gọ́gọ́ tí ẹ̀ gọ́gọ́ ní èṣù kì í ṣe agbára tó ń lò yẹn lèṣù bóyá understand mi. orúkọ ẹ̀ náà òun náà ń pè orúkọ ẹ̀ lèṣù. irú èmi ń sìn tí mo ń jẹ́ the truth bóyá ó ní àwọn àṣírí kan tèmi ń lò lábẹ́ ìgbà tí mo wá lọ tí mo lọ tán àwọn kan wá ń lò àṣírí yẹn fún èmi wọ́n wá ń fi orúkọ mi yẹn pé the truth wọ́n dẹ̀ ń ṣe sacrifice fún mi ẹ ti understand báyẹn. ẹ nà. ok kí ni question tẹ́ ń béèrè lórí ẹ̀ kí n tún dáhùn. now question tẹ́ ń béèrè lórí ẹ̀ ni pé why tó ṣe máa ń parọ́ pé Ògún o àmì èṣù àdìrè lágbájá ló ní ká fún ẹ ṣé Ògún mọ̀ pé lọ́nà pa fóun ni bóyá lágbára tó. ok thank you sir mo mọ̀ pé ọmọdé ni mí sí yín o. no problem. n tó wà ń bẹ̀ ni pé spiriti tí gẹ́gẹ́ mo ṣe sọ spiriti tí máa yẹn ń lò lójú ayé ẹ̀. ló ń parọ́ fún. ẹ ti understand. ok for example nsìn ẹni tó jẹ́ muslim àbò jẹ́ christian. nínú bible and the same quran yẹn ṣe mọ̀ pé wọ́n lè lo the same quran yẹn tí wọ́n pè ní ìwé ọlọ́run wọ́n lè fi bá tèèyàn jẹ́. wọ́n fi quran bá tèèyàn jẹ́ o. bẹ́ẹ̀ ni. wọ́n fi quran bá tèèyàn jẹ́. bàbá lẹ jẹ́ sí wa o. ẹ máa gbọ́ kò sí nǹkan tó ẹ máa gbọ́ tó máa lọ fi quran bá tèèyàn jẹ́ wọ́n yà fi àwọn nǹkan yorùbá yín kún ni. nǹkan yorùbá yín ni wọ́n lò wọ́n kàn yóò kúránì yẹn bò lójú lásán ni. no wọ́n fi ń bà tèèyàn jẹ́ kò sí nǹkan tó dáa. wọ́n ń bà tèèyàn jẹ́ kò sí ń bẹ̀ kò sínú bà tèèyàn jẹ́. dáàdi wa torí pé mo máa ń láìkì yín torí pé mi ò bá tẹ̀yìn gbà mi ò kí ń láìkì pé kí n ta àbùkù sí ẹni tó jù mí lọ ẹ ti understand. ṣe rí kò sí nǹkan tó ń ṣe dáadáa tí ò ní àìdá tí wọ́n lè lò ó fún ó depend lọ́wọ́ ẹni tó fẹ́ lo kinní yẹn. ẹni tí máa ń ṣe tí wọ́n sọ ni pé wọ́n máa fi nǹkan míì sábẹ́ ẹ̀ ni
kì í sìn kí wọ́n gbé kúránì kí wọ́n fi kúránì ṣàṣìyàn ṣó possible kí n fẹ́ kà ń bẹ̀ tó máa ṣàṣìyàn ayọ̀ ń fẹ́ kà tó máa ṣàṣìyàn nù kúránì àfi kí n lọ wá àwọn ewé àtegbò kan tí mo lè lò mo wá fi àyà kókò tí bá ti sa àyà yìí sí o ìrọ́lẹ̀ ló wà mẹ́ ayọ̀ ní wọ́n ṣe pẹ̀lú tó ń gbé gàrí tíra kó ní wọ́n pẹ̀lú ẹ̀ rárá. jíìnù ni tí wọ́n ti ẹ̀ ń lò. jíìnù lè tó ń lo ẹ̀kọ́ ṣe kúránì wọ́n ń parọ́ fún yín ni lọ́wọ́ sọ pé gàrí tíra rẹ̀ yẹn gangan ní èṣù tó wà mẹ́tọ́ fẹ́ lò níṣe ní àjọ tó fẹ́ lò ní díẹ̀ kúránì lè bá tẹ̀yàn jẹ́ láéláé kí ló fẹ́ kà mẹ́. mo ti gbọ́ yín olùgbẹ́jọ́ ṣe tọ̀fẹ́ lẹ́tọ̀ kò possible now. mo ti gbọ́ yín sà. ẹ ṣeun jàre ẹ ṣeun. náà ó jẹ́ pé àwa ni ẹ jàre ẹ ṣeun. ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé ẹ sọ sẹ́yìn lẹ́ẹ̀kan wípé Ilé Ifẹ̀ láti wá. bẹ́ẹ̀ni so èmi wá fẹ́ clarify nǹkan kan. okay. wípé èmi dìbọ́ǹkì nǹkan tẹ́ ẹ sọ yẹn wípé Ilé Ifẹ̀ láti wá. okay. reason ni wípé tó bá jẹ́ pé Ilé Ifẹ̀ láti wá ń tòótọ́. okay. official language wa tó jẹ́ pé Yorùbá tó yẹ ká máa sọ ó yẹ kó jẹ́ èdè Ilé Ifẹ̀. okay. so èdè Ilé Ifẹ̀ nísìn a lè fi kọ́ WAEC. ẹ ṣeun. bá fi ń kọ́ WAEC èdè Ọ̀yọ́ bíi Ìbàdàn bíi Ọ̀ṣun. n tó fàárì ṣe rí gbogbo region gbogbo ibì kankan ló ń dá omi ibẹ̀ pẹ̀lú tone tí wọ́n fi máa sọ èdè yẹn. gbogbo àwọn tó wá ti kó Ilé Ifẹ̀ ok fún àpẹẹrẹ ńsìn èdè tá à ń sọ lẹ́kọ̀ọ́ èdè omi ṣe rí gbogbo ìlú kankan ló lómi tiẹ̀ ṣe rí omi yẹn èdè wà nínú omi yẹn gangan èdè yẹn ló máa tọ̀nù ìta bá bọ̀ sí ohun tá a bá gẹ́ẹ̀tì mi Ọ̀yọ́ tí àwọn èèyàn migrate lọ láti Ilé Ifẹ̀ náà ti migrate lọ bẹ̀ ìtàn tí ò rújú ni nígbà tó ń dé Ọ̀yọ́ omi tó wà lọ́yọ̀ọ́ ló tọ̀nù Yorùbá tó ń bá bọ̀ sí èdè yẹn ok gbogbo àwọn tó wà ní Ọ̀ṣun kankan yẹn wọ́n lè pè Satan ló máa sọ Satan the same thing. ṣé nǹkan tí ẹ̀ ń try láti sọ fún wa nísìnyí ni wípé kò sí àwọn kankan ní Ọ̀yọ́ tẹ́lẹ̀ kó tó di pé àwọn tó wà ní Ilé Ifẹ̀ lọ sí Ọ̀yọ́. kò sẹ́ni bọ́dì lọ́yọ̀ọ́ wọ́n migrate ni wọ́n tẹ̀dó síbẹ̀ ni wọ́n tẹ̀dó sọ́yọ́ ni òkè fún àgbàgbọ́ àwọn Àwórì. bọ̀ ìgbà tí wọ́n tẹ̀dó sọ́yọ́ yẹn èdè tí wọ́n ń bá bọ̀ náà ló yẹ kí wọ́n máa sọ ní Ọ̀yọ́ yẹn. èdè yẹn náà mo máa sọ bọ̀ tó máa ti débẹ̀ yẹn ṣe àpò environment ti yàtọ̀ omi ibẹ̀ yẹn yàtọ̀ fún omi tó wà ní Ilé Ifẹ̀ tó máa ti wọlé ó máa tún àwọn wọn ni. àgbà yẹn wọlé irú èmi nìsín àti Ìwó ni mo ti wá. okay. láti Ìwó ni mo ti wá. so mo wá kúrò ní Ìwó mo wá tẹ̀dó sí Lagos State ń bí. so Lagos State tí mo tẹ̀dó sí yẹn èdè ìlú mi ò kúrò lẹ́nu mi dé. torí pé àwọn tí ń yí ni àwọn yín yí ni ṣèbí Ìjẹ̀bú lè fi ti wá ẹ máa gbọ́ ẹ jẹ́ fi tèmi ṣàpẹẹrẹ ìgbà tí mo kó Ìjẹ̀bú 1976 tí mo kó Ìjẹ̀bú mi ò gbọ́ nǹkan kan ju Ìjẹ̀bú lọ mi ì lè sọ Ìjẹ̀bú mọ́lẹ̀ nínà àwọn òsì ká ẹ má máa sọ lẹ́kọ̀ọ̀kan. mi gbọ́. kò sí kọ́ ẹ má máa sọ lẹ́kọ̀ọ̀kan. èyí tí wọ́n sọ ẹ broken lásán ni kódà mi ò gbọ́ broken Ìjẹ̀bú ni mò ń sọ mi lè sọ rí ìgbà tí mo ṣe dẹ́kọ̀ rírì Ìjẹ̀bú máa sọ rírì Ìjẹ̀bú torí pé àwọn tí ń yí lẹ́ẹ̀ ṣe rí ní ò ṣe change àwọn kan sì wà lọ́yọ̀ọ́ yẹn náà tó yẹ pé èdè Ilé Ifẹ̀ náà yẹn sọ. kò wọ́pọ̀ o. ó wà bẹ́ẹ̀ bọ̀ ó wà àwọn yẹn yí ni bó lè ṣe máa ń wà nìyẹn ìyẹn ò rújú mo tẹ̀lé tèmi tó wọ́n ní ṣàpẹẹrẹ mo gbọ́ Ìjẹ̀bú ju Ìjẹ̀bú lọ nígbà tí wọ́n kọ́ dé 1976 àmì náà 76 náà ni mi ò gbọ́ nǹkan kan ju Ìjẹ̀bú nìkan lọ but as time goes on ni mo padà change ẹ̀ kú omi ti ẹ̀gbọ́ Ìjẹ̀bú gan mọ́ àwọn Ìjẹ̀bú àwọn tó máa lọ Ìjẹ̀bú gan tó máa sàn Ìjẹ̀bú kò máa kàn pé kí lẹ wí bí ṣe máa bẹ̀ pé kí lẹ wí ni torí kò mi ìgbọ́ mọ́ ṣùgbọ́n ní ṣe máa rí nìyẹn bọ̀ àwọn táwọn bá yí àwọn èyí sábà change tó ṣẹlẹ̀ gangan nìyẹn ẹjá máa lọ aago time ti lọ ìfẹ́ lò yí wákàtí kan lọ ẹ ṣeun ọgbẹ́ tí wọ́n bí ẹ ṣeun sọ tó bá dọ̀la pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ sign request ẹjọ́ dọ̀la for now mi fẹ́ máa lo ju 1 hour lọ for now tí mo bá padà sí Nàìjíríà tí mo dẹ́kun a lè máa lo 2 hours but for now 1 hour ni
ẹgbẹ́ lóyìnbó yàtọ̀ sí ilẹ̀ nàìjíríà do network bí wà òkè náà òkè gan ẹ̀dá ìsìn àti wọn skip alhamdulilayi ọlọ́wọ́ wa tún nàìjíríà tó kó bá ìdẹ́ra fún bàbá president Bọ́lá Ahmed Tinubu náà jẹ́ kí wọ́n láṣeyọrí lẹ́ẹ̀kan ṣe lọ́ọ́lọ́ọ́ yìí gbogbo ohun tí ó dàrú ọ̀nà máa jẹ́ kó wọlé o wọ́n máa kí nàìjíríà ó dàrú o àjọ dàrú ọdún tí 2026 afẹ́ mú yẹn náà ọ̀nà máa jẹ́ kí nàìjíríà ó dàrú o tí gbogbo plan January ti wà ní rẹpẹtẹ ọ̀nà jẹ́ kó sàn wá sówó kó sàn wá sẹ́yìn alábẹ́ ti bá lẹ̀ ọ̀rọ̀ ọ̀làlá hawla wala quwwata illa billahil azim ẹ ṣeun o gbọ́dọ̀ send the gift náà jazakumullahu khairan ó dọ̀là àkọsàbá ó yẹ ká ti bẹ̀rẹ̀ 11 dọ́là pẹ̀lú ògo Ọlọ́run between 11 and 12 la fẹ́ máa ṣe ètò wa lọ́n kó gbàdúrà wa lọ́n kó jí wa rí ó dàbọ̀.